ẹ káàbọ̀ sórí ìkànnì yìí tó bá dé ìgbà àkọ́kọ́ tí ẹ ń wò wá á fẹ́ kẹ́ subscribe kẹ́ lè máa jẹ gbádùn gbogbo ṣe ń lọ lágbo òṣèré ó yá ẹ jẹ́ ká sojú abẹ níkò. Ọlọ́run á bá wa rówó aburú ńlẹ̀ Yorùbá a ní rírú ẹ̀ mọ́. Ọlọ́run bá wa kó sáwọn olóṣèlú wa nínú wọ́n tún fẹ́ pa ẹlòmíì. Àwọn aráàlú náà ti sọ̀rọ̀ àwọn aráàlú tẹ̀ wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ nìkan wọ́n bẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀bẹ̀. Mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ bá mi gbé ojú ayọ̀ sókè ká sáré wo fídíò kan náà. Èmi ni ẹ máa bọ̀ ìyàwó mẹ́ta ọmọ pátá máa bọ̀. Mo kí yín ìtẹ́ nkí mẹ́ka rẹ̀ kásán ẹ̀ka lẹ́kúlé dàsìkò ilẹ̀ Yorùbá lẹ́rí tí wọ́n ti ń sá káàkiri yẹn ilẹ̀ bàbá wa ilẹ̀ bàbá wa nílẹ̀ Yorùbá lẹ́rí tí àwọn èèyàn ti gbére àtẹni tó lò jáàbù àtẹni tó lò nìkọ́ọ̀bù àtẹni tí ò lò kankan everybody wọ́n ti dé o wọ́n ti everybody ìbẹ̀rù bójó ti wà láyé àwọn ìyá wa. Many of them ti kú sára àwọn èèyàn ń kú sára báyìí lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Ẹ má yẹ ká tanra wa Nigerian government wọn ò serious pé wọ́n fẹ́ jà fún anybody and àwọn kìíní àwọn èèyàn ọ̀rọ̀ tó bá jẹkún lọ God bless the BOS àwọn kìíní àwọn èèyàn ti ń rí ṣe bí politics. Ṣé mo pé agbá àwọn ọ̀rọ̀ kan tó ní láyé Jonathan ni wọ́n lọ kọ́ àwọn pípù yìí wá láti fi lé Jonathan. Ẹ̀yin tẹ́ ń kí mi mo kí yẹ káàrọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí òyìn bá bá yín ẹ bá wa ṣe ètò yìí ẹ bá wa fi because ẹ bá wa sọ èmi ìbò yẹ kí n ṣe show mo pẹ́ kí dédé láti fi ṣe. Okay wọ́n sọ wípé láyé Jonathan ni wọ́n lọ kó àwọn guys yìí wá láti lé Jonathan lọ. Ṣé kìí ṣe wípé wọ́n tún lọ kó àwọn míì wá láti lé Tinubu náà lọ. Jonathan said he is a nice and a gentleman. He left peacefully. Ṣé Tinubu náà fẹ́ left peacefully kó wá bọ́ sọ́wọ́ Fúlàní àbí Tinubu fẹ́ fi ẹ̀mí wa ta géèmù politics. Ṣé Tinubu fẹ́ fi ẹ̀mí wa ta géèmù politics ni àbọ̀nà máa kú peacefully. We are distracted ẹ má yẹ kí n wà distracted sir. So wọ́n ń ro ọ̀rọ̀ yẹn now wọ́n ti wọ́n sọ kí ni the politics débi wípé àwa tálíkà ni wọ́n rẹ́dí àti máa pa wá. Tí APC bá débẹ̀ PDP á lọ kó àwọn machinery wọlé láti lè sọ pé ìjọba APC ò dá. Tí PDP bá débẹ̀ PDP APC á lọ kó àwọn machinery wọlé láti sọ pé ìjọba APC ò dá. Tí LP bá débẹ̀ ADC á lọ kó àwọn machinery wọlé tí ADC bá débẹ̀ LP á lọ kó àwọn machinery wọlé láti máa pa àwa tá a jẹ́ ọmọ tálíkà tó pé wọ́n ti kó àwọn ọmọ tí wọ́n kúrò lé. Mo ń ro kíní yẹn mi ò ríro. Kíní yìí dàbí ẹni wípé wọ́n fi ń play politics ni. Bàbá Tinubu àti gbogbo èèyàn ọba ilẹ̀ Yorùbá àtẹ̀yìn olóṣèlú ilẹ̀ Yorùbá. Ṣé bí ọmọlúàbí ọmọ Yorùbá àtàtà náà máa ń pè àwọn ọmọ Yorùbá ọmọlúàbí ni wá.
ṣẹ́yìn náà ti join ìnáwó papọ̀ láti fi ẹ̀mí àwa ọmọ tálíkà play politics. Mi lérò pé iye tó bá papù láàrin wa tàbí àwọn ọmọ tó bá kù, mi lérò pé ẹjọ́ kojọ́kan ẹ rò wípé ṣé àwọn ọmọ yìí wọ́n máa nínú ayé a máa rìnà pàdé àwọn ọmọ tí ilẹ̀ wà láyé tẹ́ ẹ̀ lágbára mọ́, because no champion forever. Time kan máa wà tẹ́ ẹ̀ ní lágbára mọ́. No matter bí tẹ́lẹ̀ fún àwọn yín sínú politics dé, Fìràwọ̀ náà lówó Musa. According to ìwé tó ń fún wa, Fáráò lówó Mósè. Mósè lè padà ṣẹ́gun ẹ̀yìn Fáráò. Ṣé ẹ rò pé ìgbà tẹ́ bá padà dàgbà, gbogbo àwọn ọmọ tẹ́ ń fi kólósì story tẹ́ fi kọ́ wọn yìí, ṣé wọn ò ní padà ṣe egungun àwọn ẹ̀yìn tẹ́ bá fi sílẹ̀? Ṣé ọmọ tí ìyá yẹn pọ̀ sẹ́yìn, ọmọ ọlọ́mọ 7 months ni nínú igbó, ṣé kò ní padà dàgbà kó bá àwọn ọmọdé ọmọ yẹn àwọn ọmọdé ọmọ pàdé ní kọ́nà lójú ayé, nínú kọ̀rọ̀ ayé? Ṣé wọn ò ní bá àwọn ọmọ yín pàdé nínú kọ́nà ayé, not just pé àpàdé ní woro sí, ní tó máa padà di woro sí woro nínú ayé? Ṣé àwọn ọmọ yẹn sì tó bá di doctor tí àwọn ọmọ yín bá sick, kò sẹ́ni tó lè sick, tó bá gbérò àwọn ọmọ yín déwájú ọmọ yẹn tó padà di doctor nínú òfin nínú ọ̀la tọmọ pàǹdọ̀rọ̀ dàgbà, tó bá wá gbé àwọn ọmọ yín déwájú ọmọ bẹ́ẹ̀ yẹn, kí lẹ dé pé doctor yẹn máa ṣe fún àwọn ọmọ tí yín? No, mi mọ̀ bóyá àwọn èèyàn ń gẹ̀ẹ́tì kíní yìí dáadáa, bóyá àwọn olóṣèlú àì bóyá wọ́n ń jókòó, bóyá wọ́n ń rò ó wípé àwọn ọmọ tálíkà no matter bẹ́ẹ̀ ni sọ pé máa pa wá tó, Fáráò pa gbogbo ọmọ ẹbí rẹ̀, tí Fáráò náà ni ó pa àwọn ọmọ ọkùnrin. At the end of the day, Moses survive according to ìwé tó ń gbélé wa lọ́wọ́. Ṣé ẹ jókòó ẹ rò pé gbogbo akọ́lẹ̀ máa pa tán, àwọn kan máa survive ẹ̀? Àwọn ọmọ kan tí wọ́n ti bí wọ́n máa survive ẹ̀ nínú ayé, wọ́n padà bá àwọn ọmọ yín pàdé. Àwọn ọmọ yẹn padà need the help, kò sí pé ṣe lè kówó jọ tó. The rich also cry. Everybody sọ pé ẹ̀yẹ kọ́kọ́ sílẹ̀ pé ìjọba wa bẹ̀ bàbá Dámì Sunday Ìgbòho kí wọ́n wo ti Ọlọ́run lórí àwọn tí wọ́n kó ní Ògbómọ̀ṣọ́. Ẹ jọ̀wọ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà sọ pé báwọn bẹ̀ bàbá Dámì yẹn, bàbá Dámì tá a máa bẹ̀. Tinubu ti mú Sunday Ìgbòho lọ́wọ́ dání. Ṣèyí Mákindé ò fẹ́ kí Sunday Ìgbòho wọlé. Ṣèyí Mákindé ti sọ̀rọ̀. Ṣèyí Mákindé sọ wípé àwọn ti order fún private jet àbí fighter jet àbí kí ló helicopter. Wọ́n ló máa dé ní June, oṣù wo la wà yìí. Èèyàn mẹ́rin náà máa kó before June. Ọmọ oṣù méje tó mú yàn lọ́wọ́ á wà nínú igbó yẹn títí June. Àwọn tó dún wọ́n ti dá tí wọ́n kọ́kọ́ pa èèyàn kan tí wọ́n dú bàbá yẹn lọ́rùn, and wọ́n máa kí ẹ̀ láti tún dú ẹlòmíì lọ́rùn. Ẹ bá mi gbọ́ fídíò yìí. Bàbá Gani Adams náà ti sọ̀rọ̀ o, but máa kọ́kọ́ play tó yàn fẹ́ ṣe ń wọlé ẹ̀ka tún play play. Ọ̀rọ̀ yín ò yé mi o. Èmi ni ẹ máa bọ̀, ìyàwó mẹ́tọ̀ ń bọ̀, pátá máa bọ̀. Àwọn ọmọ ọdún méjì kí lọ́gbọ́n gbà wá kí wọ́n ṣàánú wa, torí wọ́n ti sẹ́ǹdì ìyàwó wa tán gbé lọ, wọ́n ti sẹ́ǹdì sí wa tí ń rí lórí sẹ́ẹ̀tì lápá mi, kí wọ́n má pa kí wọ́n dáàbò wọn bá àwọn ọmọ wa lẹ̀. Wọ́n ti ń sẹ́ǹdì ìyàwó wa tí wọ́n gbé, wọ́n ti ń sẹ́ǹdì fídíò ẹ̀ sí wa látànà. Nílẹ̀ Yorùbá wàláì ẹ ní ṣe oríire, wàláì ìwé tó wà ní ìdíkíní yìí dẹ̀ fi ń play politics ni, yìí dẹ̀ mọ̀ pa ọmọ tálíkà ni, ẹ ní àtúbọ̀tán rẹ̀. Àwọn ọmọ yẹn wọ́n jẹ Sandoro sọ́nà bá bíṣìyà, ẹ ní ṣe kankan nínú àwọn oríire. Mọ̀ pé lórí bú ni ẹ ti wẹ ọṣẹ, ẹ ti wẹ oríṣiríṣi àfòràn gbogbo wá darí kó oríṣiríṣi lẹ́tí lò tẹ́bátẹ̀ tí ń lò báyìí atakọ̀ wọnú àdó yín ẹ máa ká ọmọ yín náà wọ́ o, kẹ máa fẹ́ àfòràn fún wọn o. Àwọn ọmọ yín náà tí wọ́n ti bì ìrandíran yín ní 12th generation yín ẹ máa ṣe àfòràn fún gbogbo wọn. Torí àṣepè o orí àwọn ọmọ tálíkà máa fìyà jẹ àwọn ọmọ yín. Àyàfi tó pé àwọn bàbá tiwa náà wọ́n fìyà jẹ bàbá yín ló kù.
àyàfi tó bá yẹ pé nínú òfin nínú ọ̀la nínú pápá leke fòrò ọ̀dán yín tí àwọn àwa fi ń kàwé ní sàfi ń gbé ayé ní àwọn bàbá Awólọ́wọ̀ bàbá Jákàndé àwọn Bọ́lá Ìgè ni wọ́n lò fún yín ní wọ́n lò lé ẹ̀yin lórí lẹ ṣe rí ayé gbé lẹ ṣe di governor di senator di president di everything látòrí president torí councillor ìyá máa jẹ yín kẹ́ tó kúrò láyé. Everybody lẹ Yorùbá wá ń gba ọjọ́ ọkú wọ́n ń gba certificate ọjọ́ ọkú mi rò bóyá ẹ rí Mr. Michael nígbà tí wọ́n fẹ́ pa wọ́n mi rò bóyá ẹ rí ẹ̀rù tó wà nínú ẹyinjú máa yẹn wọ́n ló máa ń lọ́ba àǹfọ̀rúkẹ́ alójú ni màálù ń rọ ọ̀bẹ ò dá lọ́rùn mi rò bóyá ẹ rí ẹyinjú máa yẹn speak a lot ẹyinjú máa yẹn ó sọ more than what we expect ẹyinjú máa yẹn tó wẹ́ pé àwọn tó ń ṣe fíìmù wọ́n máa fẹ́ ṣe fíìmù wọ́n lè fi ẹyinjú máa yẹn kàn fi kọ script tó bá ní kí mú báírò àti ìwé wọ́n lè kọ higher education 4 ní nǹkan tí ẹyinjú máa yẹn ń sọ àsìkò tí máa yẹn wà gbogbo ara ẹ̀ báyìí ló ń ṣe ìpè fún yín ìgbà tí wọ́n dún ní ọrùn tí ẹ̀mí bá kọ́kọ́ bọ́ta ní ara ẹ̀ a máa ṣe ìpè fún yín lọ ní Nàìjíríà wo ló máa tò bá tẹ̀jẹ̀ fẹ́ kó tò ìlú tí ẹ̀jẹ̀ ti ń ṣàn ní every minute náà ẹgbọ́n nǹkan tí mo máa yẹ sọ̀rọ̀ dà ẹ má bínú ẹ̀ tẹ́ wà lórí TikTok mo kẹ̀yìn sí ilé ní má bínú Facebook ẹ̀jẹ̀ ṣẹ́ ń gbọ́ nǹkan tí ìyá yìí ń sọ YouTube ń kọ́ ṣẹ́ ń bá mi gbọ́. ìjọba gbà wá kí wọ́n ṣàánú wa torí wọ́n ti sẹ́ǹdì ìyàwó wa tán gbé lọ wọ́n ní sẹ́ǹdì sí wa tí ń rí lórí sẹ́ẹ̀tì lápá mi kí wọ́n má pa kí wọ́n dáàbò wọn bá àwọn ọmọ wa lẹ̀ kúrò àti lẹ́yìn tó pa láàárọ̀ lórí sẹ́ẹ̀tì kí wọ́n jọ wọn má pò náà wọ́n dárí jẹ́ wa wọ́n ti ṣàánú wa wọ́n fẹ́ gbàlù lọ́wọ́ wa tí wọ́n fi máa bá pò nínú ìlú káfíìlú lẹ́gùn náà wọ́n ṣàánú wa o. wọ́n máa fẹ́ gbàlù lọ́wọ́ wa kí wọ́n sọ fún wa ká kúrò ní ìlú káfíìlú lẹ̀ fún wọn kí wọ́n ṣàánú fún wa wọ́n ti ń sẹ́ndì fọ́tò ìyàwó àwọn sí àwọn ok wọ́n tún fẹ́ pánsìn òní nẹ́ẹ̀tì ńlá ẹ̀dẹ̀ jí láàárọ̀ ẹ̀dẹ̀ jẹun ìbínú yín dóbò lánàá o ìyá tó máa jẹ yín tìrantìran ó wà ní jíìmù ń gbé wéètì ni tó bá gbé wéètì tán tó yó tó bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ yín àgbẹ̀ tí ìṣẹ̀dá gbogbo tálíkà gbogbo ẹ̀ tó rí bàbá yẹn ní àná káì àwọn actress tí wọn kì í sọ̀rọ̀ àwọn actors tí wọn kì í sọ̀rọ̀ àwọn gan sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ and who is next alókàn Ṣèyí Mákindé ṣé àwọn ọmọ ẹ máa wà nínú gbòdì June and before June who is next alókùn tó máa gbé before June ẹ kì í fi fídíò yìí lẹ̀kẹ́ wo láti bẹ̀rẹ̀ tọ́jọ́ ti lọ má dà yín lága because fídíò pọ̀ ní díẹ̀ tó ń fẹ́ play. ìjọba gbà wá kí wọ́n ṣàánú wa torí wọ́n ti sẹ́ǹdì ìyàwó wa tán gbé lọ wọ́n ní sẹ́ǹdì sí wa tí ń rí lórí sẹ́ẹ̀tì lápá mi kí wọ́n má pa kí wọ́n dáàbò wọn bá àwọn ọmọ wa lẹ̀ kúrò àti lẹ́yìn tó pa láàárọ̀ lórí sẹ́ẹ̀tì kí wọ́n jọ wọ́n má pò náà wọ́n dárí jẹ́ wa wọ́n ti ṣàánú wa wọ́n fẹ́ gbàlù lọ́wọ́ wa tí wọ́n fi máa bá pò nínú ìlú káfíìlú lẹ́gùn náà wọ́n ṣàánú wa o wọ́n ti ṣàánú wa o wọ́n má pa àwọn ọmọ wa o. ìyàwó ta ni. gómìnà ẹ dákun ìrànlọ́wọ́ la ní ìrànlọ́wọ́ àwọn obìnrin náà àwọn obìnrin wa ti fẹ́ kú tí a kó ọmọ wọn kó ọmọ mẹ́ta wọn kó ọmọ 5 nínú ilé ẹlòmíì ẹ dákun gómìnà ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la ní ìdí. wọ́n ṣàánú wa ni o wọ́n ṣàánú wa káwọn ọmọ ìyẹn wálé o kí wọ́n wálé ni o gbogbo etí bàbá ń ṣe yàn tó àwọn ọmọ wálé ni o wọ́n lọ sí ẹ̀jẹ̀ dákun ìrànlọ́wọ́ yín la ní gbogbo ayé ti lọ́ta àwọn ọmọ wálé ni àwọn ọmọ yóò ní sọ́ọ̀fù dákun ẹ̀rọ àwọn ayọ́wọ́ ní ìṣẹ́ lọ́dọ̀ ní ọ̀yọ́ ó ti lé 72 hours fún ọmọ ìgbà. Testimony mi kéré ọmọ kékeré ni ẹ̀rọ
ní agbára kankan Ọlọ́run bẹ̀ wọ́n ni Ọlọ́run tó ṣẹ̀dá wọn láti bẹ̀ wọ́n ni Ọlọ́run tó ṣẹ̀dá wọn láti bẹ̀ wọ́n ni ìdáníjì ìrànlọ́wọ́ ni Ọlọ́run kó gbé ìrànlọ́wọ́ dìde fún wa kò sẹ́ni ọgbà kankan. Testimony mi kéré ọmọ mi kéré o ọmọ ọdún kan ọmọ ọdún méjì àwọn ọmọ tó yẹ kó wà níbi tó ti mo máa fi aṣọ tí wọ́n ti pé bí ìlú ṣe rí tó àsìkò tí yín tẹ̀wà lọ́mọ ọdún kan ọmọ wèrè yín ìmí nínú yín mú yànjọ ọmọ ọdún mẹ́ta ni olórí ibú ọwọ́ ara yín ìmí nínú yín ó mú ọyàn di ọmọ ọdún mẹ́ta ni tẹ̀ ń fọyọ̀ pàlà tí ìyá yín bá gbé yín lọ sí patí ẹ̀ ṣeré lọ ẹ̀ padà dé ẹ̀ ní mẹ́ẹ̀mí ìmí yẹn mẹ́ẹ̀mí ìmí yẹn ẹ fa ọyàn ẹ mú yàn dọ́mọ ọdún mẹ́ta wọ́n kó ọmọ ọdún kan ọmọ oṣù méje àìmọ̀ èèyàn ti fọwọ́ gbáyà mọ̀ pò tán ti fi ṣépè fún yín mi ò lé ẹ̀wọ́ iṣẹ́ o mi lè sọ pé ẹ̀rín nínú ayé ọmọ mi tó bá ń dààmú tó ń fòrò tó ń fìtínà wọ́n ní bàbá rẹ̀ ìran kẹta àbí ìran kẹrin àbí ìran karùn-ún ló ti ṣiṣẹ́ àgbákò kalẹ̀ àwọn ìgbà yẹn àwọn ọmọ yẹn máa wọ̀n yín lépè àbí wọ́n ní ṣépè fún wọn àwọn ọmọ yẹn ìran kẹta ìran kẹrin yẹn tó bá ti wá ń sọ́fọ̀ àwọn wá wọ̀n yín lépè wọ́n ní dádì yín kan ìran kẹrin ló dá wàhálà lẹ bàbá orí yín máa burú lọ́nà ọ̀run ni àwọn ọmọ yẹn máa wọ̀n yín lépè ẹni sọ pé ẹni gbọ́ mọ́ ẹ máa gbọ́ ìṣẹ̀dá yín máa gbọ́ ìṣẹ̀dá yín ó máa gbọ́ torí àwọn ìṣẹ̀dá yín lépè nísìn ìṣẹ̀dá yín tó máa wá gbọ́ táwọn ọmọ yín bá tó ń wọ̀n yín lépè now watch this. Konikowa o, we Fulani of Nigeria, Tinubu Abukonikowa. Yama Musulmin Nigeria ma ki daya. Ina magana da babban murya. Àwọn Fúlàní náà ń sọ fún yín pé àbùkù oníkan wá o. We Fulani Nigeria, àbùkù oníkan wá o. Ṣàbùkù máa kàn wọ́n lóòótọ́ èyí tẹ́bà rí bẹ̀rù àwọn ní bíbí àbùkù oníkan wá o We Fulani Nigeria àbùkù oníkan wá o ṣàbùkù máa kàn wọ́n àbùkù oníkan wọ́n ó jọ iye gbogbo yín ni ó yí ọmọ tó ń sunkún ọlọ́mọpọ̀ yéye ẹ̀ tó ń bẹ̀ ó jọ iye yín ni bàbá Tinubu là máa lọ rescue àwọn ọmọ yẹn máa rescue wọn jáde okay we are waiting bá ti fún wa ní hope wípé máa rescue wọn jáde okay we are abẹ́yẹ̀yàn ṣe ẹ̀ gba bàbá Tinubu gbọ́ ni no ẹ̀yẹ̀yàn ṣe ẹ̀ trust bàbá Tinubu àtàwọn sọ̀ǹgbé ẹ̀ wọ́n náà máa lọ rescue àwọn ọmọ yẹn wá èmi ò mọ̀ bóyá ẹ̀ trust wọn o àwọn Fúlàní ní àbùkù oníkan wá o pẹ̀lú ìbọn lọ́wọ́ pẹ̀lú máàskì We Fulani Nigeria àbùkù oníkan wá o. Àbùkù oníkan wá o. We Fulani of Nigeria Tinubu àbùkù oníkan wá. Yama Musulmin Nigeria ma ki daya. Ina magana da babban murya. Inú mi dùn pé èèyàn méjì kọ wípé àwọn ò trust Tinubu èmi tí mo sọ̀rọ̀ ìgan mi trust yín ohun tí tẹ́ bá gba ọmọ yẹn jáde tẹ́ bá fún ní normal thing tó yẹ kẹ́ fún wọn and before then or after tẹ́ bá kó wọn dé how do you protect àwa tó kù tí wọ́n ṣe ní rẹ́ ọrùn wa bí wọ́n ṣe rẹ́ ọrùn Mr. Michael he left his home in uniform. And I don't even think bóyá ó wà ní anyway láti tó fi lè bury ẹ̀. Kó máa ṣe. Ẹjọ́ mo ń lóye báyìí jẹ́ kádìrá tó Nàìjíríà máa jáwé. Ọgbọ́n yẹn ń bọ̀ ní Suwada náà.
tí ò ní kàn ṣùgbọ́n ogun kógun tó bá fẹ́ wọ bí ọ̀gbẹ̀ sábà bọ̀ ọ́ lọ́lẹ̀ súnmọ́ àwọn ìjọba ogun bọ̀ kéèmí odidi olóògùn níbi tó dá mi nínú àtòjú nítorí máa gbọ́lọ̀pàá kiri ogun ń bọ̀ o àwọn tó ń kiri àpò yín kì í ṣe pé kí wọ́n kiri àpò wọn ràn wá ni wọ́n fẹ́ dà wá rú èdè tí ó dìde rúṣù àdá lọ́wọ́ tí ó fi kàn wá kò ní kàn wá. Láṣẹ muslim láṣẹ kírísítẹ́nì pé mi ò ṣe tí àápò mi ò gbé kiri kan mi jàṣẹjẹ o ogun ń bọ̀ o ogun òkóṣù àdá ogun ò ní kó wa. Ẹ ṣáà rí pé láàrin àwọn lọ́balọ́ba àwọn lọ́balọ́ba tá a máa ké pè ni wọ́n ń sọ fún yín pé ogun ń bọ̀ o Yorùbá máa jagun. Ṣé mi àti yín ti múra? Ṣé mi àti yín ti rẹ́dì? Bàbá tó sọ pé àwọn jẹ́ ológun wọn láwọn tún gbọ́ ọlọ́pàá rìn àwọn súnmọ́ àwọn ìjọba àwọn mọ̀ wípé a máa ja ogun ń bọ̀ owó tá a máa fi ráyè kéèdà wọ́n ti da ìṣẹ́ òṣì ìyà àgbákò sílẹ̀ Yorùbá àwọn obìnrin ti di olóṣó ìyàwó ilé ọkọ ti mọ àlè ìyàwó ilé tó bá ń sọ pé ìyàwó ẹ̀ lálẹ́ àní ọpẹ́lọpẹ́ ìyá yìí ọmọ ò lè lọ sí skul mọ́ ọpẹ́lọpẹ́ ìyá yìí ọkọ obìnrin tí obìnrin ti rí owó ṣe bẹ̀ mọ́ ọ̀rẹ́ ìṣòwò máa pọ̀ owó ò ní jẹ àrámù àwọn owó apàdà mú lẹ́pọ̀n ni ló bá máa wá yín ro ó kú dànù ó kú gbé nìyẹn. Olóyè ló ń sọ fún yín olóyè Suada ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n ní a máa ja ogun wọ́n ní ogun ń bọ̀ wọ́n ní kí Yorùbá lọ múra kalẹ̀ pé àwọn tí wọ́n wá ń jiyàn gbé yìí kì í ṣe pé wọ́n ń jiyàn gbé lásán o wọ́n ní wọ́n rán wọn wá ni. Gumi dẹ̀ sọ ní ìjẹta ó láwọn Fúlàní ajínigbé ó ní wọn ò dédé máa jiyàn gbé ó ní wọn ò dẹ̀ lè fi jínigbé sílẹ̀ ẹ mọ reason ó ní tó pé wọ́n nídìí owó láti ra irinṣẹ́ kí ni o ṣé irinṣẹ́ tailor àbí irinṣẹ́ hairdressing àbí irinṣẹ́ carpenter ni wọ́n fẹ́ rà ó ní wọ́n ní láti ra instrument láti protect ara wọn so wọn ò ní fi iṣẹ́ ìjínigbé kalẹ̀ wọ́n lè ti sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ òṣì ẹlòmíì talé tọ̀nà tagbá tàwo láti lọ kówó fájínigbé. Now bí a kà sáré lọ sọ́dọ̀ ààrẹ Gani Adams. No country in those good road no country. Bàbá no country yẹn ní sùn ká kọ́kọ́ sọ́dọ̀ Gani Adams náà ká gbọ́ nǹkan tí Gani Adams sọ. But I'm sure that you have also seen what has happened in the communities where these abductions have taken place and the very gruesome message sent by these terrorists who have carried out these abductions. How did you and I'm sure those that you lead feel about the videos that have now made the rounds? What is very sad that such a thing is happening in Gba Lati. We have the opinion that the security of Southwest is very far from other political zones in Nigeria. But what happened in Orile local government in the state 2 days ago was very sad and is highly condemnable. We have had series of kidnapping in different states, but we have not witnessed mass kidnapping in Yoruba land. And that shows that the Yoruba people, Yoruba race and Southwest must prepare for this issue of insecurity. And it has been reasonable that we have been seriously implicated. Precisely November last year, I mentioned 4 states that these criminals have infiltrated these states. I mentioned Ondo State, Ekiti State, Osun State, and Oyo State. And there was a time, practically I mentioned Ogun State. But as the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá, I have the limit power
to involve in security agitations of our country, especially in Gba Lati. I've written to the Southwest Governor that there is. Ẹjọ́ báwo nìyàn 300 tí wọ́n máa wà téèyàn 64 tí wọ́n máa tẹ tó ń pọ̀ tó máa bá wa like show yìí tẹ́ bá like show yìí ẹ kọ́ síbẹ̀ pé ẹ like ẹ má wulẹ̀ kéèyàn mẹ́wàá wò wá kéèyàn mẹ́wàá tẹ tó ń pọ̀ wá kéèyàn mẹ́wàá wò wá kéèyàn mẹ́jọ like ó bẹ́tà ju kéèyàn 300 wò wá kéèyàn 64 wá like ẹ lọ ẹ tẹ́ bá like show yìí ẹ feel free láti kúrò lórí ètò ẹ má wulẹ̀ wò wá. If you don't like this show, ẹ má wulẹ̀ wò. Kò yẹ kéèyàn méjì ló ń wò, kéèyàn méjì yẹn kó wá like. Ó pay me. UK ẹ̀yin 300 over 300 people ló ń wò wá. So èèyàn 64 péré ni wọ́n like. Ẹ̀yin tẹ́ bá like show yìí, tẹ́ mọ̀ pé show yìí ohun yín jàre. Ẹnìkan wà mí bí yìí o. Ẹ gbà mí. Mo dáre. Oh. Ah. Ọmọ wù mí. Oh. And this is one of my fans o. Wọ́n ní ọkọ àwọn ní bandits pa ọkọ àwọn ní May 2nd 2026. Oh. Oh. She is one of our fans lórí page Yorùbáwùyí. Wọ́n ní wọ́n náà bandit ti pa ọkọ àwọn ọlọ́pàá ní ọkọ àwọn. He is one of the policemen killed in Kayama, Kwara State. Okay. Mama Umi, please accept my condolences. So ọmọ yín náà ní bàbá wọn sì tó pé bàbá wọn jẹ́ ọlọ́pàá. Ó lọ south fún Nigeria. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín join Nigeria police ìyàwó Mawunmi o. Ẹ má sọ pé bí tí bàbá wọn gbédé kó lọ bẹ̀rẹ̀ ńbẹ̀ o. Ẹ ní fojú sunkún ọmọ, èmi náà ní fojú sunkún ọmọ o. Àti gbogbo èèyàn olólùfẹ́ pátápátá wà ní fojú sunkún. Ẹ má jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n lọ join kẹrẹ bàbá wọn bí tó ṣe dé káwọn náà lọ bẹ̀rẹ̀ láti bẹ̀. My candid advice for you, ma. My candid advice for you, ma. May his soul rest in peace. Olúwa wà pẹ̀lú yín, àwọn èèyàn tí ń kí lórí YouTube gan, wọ́n dẹ̀ ń kí lórí Facebook náà. Wọ́n ní sad, I know. Ìyàwó náà bá wa dúró tì í. Ẹ ká gbọ́ nǹkan tí ààrẹ, you know my ṣe, God bless you. Ààrẹ Gani Adams tí wọ́n sọ. Ààrẹ Gani Adams ẹgbẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ yìí o, àwọn announce pé wọ́n ń bọ̀ kìnnìkan gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Yorùbá, ààrẹ ọ̀nà kakanfò, àwọn ò lágbára lórí security ilẹ̀ Yorùbá. Ẹjọ́ kí ni, I don't know, I don't understand o, because illiterate lèmi náà. Kí ni ìtumọ̀ ààrẹ ọ̀nà kakanfò? Mo sọ pé àwọn aṣíwájú ogun ni. And this is Ọ̀yọ́ particularly, níbi tí ààrẹ ọ̀nà kakanfò ti jẹ́ ààrẹ ọ̀nà kakanfò. Láì bàbá wa aláàfin kílókè wọ́n ní wọn ò ṣígun fáwọn. Now listen, what one sọ fún what one sọ yìí. Is this how we will continue? Granting interview. Wẹ́ kò sí wàhálà. Ààrẹ ọ̀nà kakanfò, bẹ̀tọ̀ Ọ̀yọ́ lẹ ti jẹ́ ààrẹ ọ̀nà kakanfò. Ibẹ̀ ni wọ́n ti dé ní ààrẹ ọ̀nà kakanfò. I don't get it, sir. Báwa sọ̀rọ̀ sókè. That we have been seriously precisely November last year, I mentioned 4 states that these criminals have infiltrated these states. I mentioned Ondo State, Ekiti State, Osun State, and Oyo State. And there was a time, practically I mentioned Ogun State. But as the Ààrẹ Ọ̀nà Kakanfò of Gba Lati, I have the limit power to involve in security agitations of our country, especially in Gba Lati. I've written to the Southwest Governor that there is a need for collaboration on the issue of security. All hands must be on deck on these public issues. But for the past 2 years,
did not reply me. And I have pointed out in different Ààrẹ ní for the past 2 years làwọn ti ń bá àwọn governors kan collabo pẹ̀lú àwọn. Wọ́n ní bẹ̀tẹ̀ àwọn governor reply àwọn. Ààrẹ ẹ má bínú o, I am just curious to ask about this. Èmi believe pé ó máa ń ní nǹkan tí àwọn bàbá wa tán fi ń rólẹ̀ nígbà yẹn. Bí akẹ́bá wa rólẹ̀ tí àwọn governor bá approve yẹn. Èmi ò mọ alpha bí àwọn èèyàn bí wọ́n ṣe máa ń rólẹ̀ sí torí àwọn ọmọ yín wọ́n máa tó sunkún jáde lọ́la ń sìn. Tó ní làákàyè ò pọ̀ nínú wọn, so tó máa fi gún mi lè ṣe kí n dá wọn lò. Many of them ò ní làákàyè, so they just want to talk for talking sake. Èmi bí dípẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí Gba Gani Adams lóògùn ọ̀fẹ́ o. Ẹ bá mi ṣe lóògùn ọ̀fẹ́ o bàbá ṣe bàbá náà máa ń kí àwọn ààrẹ bàbá o lóògùn ọ̀fẹ́ o. Mo believe pé ó yẹ kí kẹ́ bá wa ṣe nǹkan bíá tá máa fi surround ìlú. Tí èèyàn bá tún sí mọ́ṣáláṣí ó máa léèyàn tiẹ̀. Tí èèyàn bá dẹ̀ kó gbẹ mọ́ṣáláṣí náà òun náà máa léèyàn tiẹ̀. Bóyá àwọn lọ́ba kan tẹ́ pé ẹ̀yin àti wọn tẹ́jọ́ wà in conjunction, àwọn olóògùn tẹ́jọ́ wà in conjunction, bóyá ìdìbò wa bá wọn sọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ṣebí kẹ́ jáde kẹ́ gbé gbóngbó kẹ́ gbé kùmọ̀ kẹ́ ṣe kíní kan làwọn ìjọba o ni wọ́n kò lábò pẹ̀lú yín sí. Bóyá kẹ́ bá wa ṣe àwọn nǹkan bàbá wa tí wọ́n fi ń rólẹ̀ sọ́njẹ́ pé wọ́n máa wọlẹ̀ wọ́n dẹ̀ wọlẹ̀ lọ àbí I don't know. Ààrẹ sọ̀rọ̀ sókè o. Media platform, we have hold one press conference on this issue about 5 months ago. That there is need for the Ààrẹ Ọ̀nà Kakanfò through Ààrẹ in Council and 14 different organizations, not only Oodua People's Congress, to collaborate with the government. Even in the level of local government, it's very important. It's very important that we should collaborate so that we can be useful on intelligent government and with the mass followers we have and the secure these voluntary organizations have they can help the government. But I don't know why they refuse and people continue. Ààrẹ sọ pé mass ọmọ ogun làwọn ní, as in ọmọ ogun 5 million lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, ọmọ ogun 5 million lẹ́gbẹ̀ẹ́ òsì, ọmọ ogun 5 million níwájú, ọmọ ogun 5 million lẹ́yìn, ọmọ ogun 5 million lókè báyìí, àti tó máa rìn lórí ọmọ ogun 5 million. Wọ́n ní mass ọmọ ogun wà nílẹ̀. Ẹjọ́ ẹ̀yin governors kí ló tẹ̀ kò lábọ̀ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Why are you guys not collaborate with Ààrẹ Ọ̀nà Kakanfò? Ẹnìkan ní Gba Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, has been calling on the Southwest governors and security stakeholders through series of letters on insecurity for the past 3 years, and no reply from any of them. Rather is demonized. Wọ́n ní wọ́n kàn demon àwọn tí Ààrẹ Gani Adams ní o. Ó máa ń bú mi lórí ojúmọ́ ni o, but lé ní ìsìn. Ó fẹ́ polówó Ààrẹ Gani Adams fún wa. I don't know. Mama èèyàn láyè kí wọ́n sọ̀rọ̀. So Ààrẹ has been writing letter for the past 3 years. Ààrẹ said 2 years. Làwọn tí ń kọ letter. Ọmọ wọn sọ pé for the past 3 years. Amen tá máa gbàgbọ́ báyìí. Ṣé ó ti clear? God bless you. Wọ́n ló ti clear. Ààrẹ sọ pé for the past 2 years. Ọmọ wọn ní for the past 3 years. Ni wọ́n ti ń kọ letter. Ààrẹ ẹ jẹ́ kí ọmọkùnrin sọ̀rọ̀. Ọmọkùnrin ọkọlà yìí dà. Ọkọlà wolo wa. Sunday afẹ́kọ́ wa fún aṣọ bọ́ọ̀lù. Ó yá. Ogun state ní láyé ìjọba Buhari. Gómìnà fún aṣọ bọ́ọ̀lù. For example, Ogun state ní láyé ìjọba Buhari. Gómìnà wa Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa. Nígbà tí wọ́n ń pààyàn ní Bùwà, káwọn Fúlàní yẹn sí ìwé ńbẹ̀. Bàbá gómìnà wa ní àti lo ọlọ́pàá àti lo gbogbo ẹ̀. Ṣùgbọ́n tá a bá lè yẹn bí Sunday tó bá lè wá sí Bùwà lógun state ní bí kọ́ wà rẹ̀ wá lọ́wọ́. Àbínú yẹn
ṣé wọn kò ti bàbá ti lọ́kọ̀ rẹ̀ nígbà tí gómìnà ti sọ ẹ́ mo rí pé gómìnà dáadáa lélẹ̀ fún ara rẹ̀ fún ààbò fún àwọn aráàlú ṣe abéèrè pàṣẹ àwọn gbogbo wa náà rí bá lọ́rọ́ wọ́n lè pè é tẹ̀lé pé sáà pépà ń dẹ̀ta wọ́n làwọn bá ṣe ẹ̀ ti gbọ́ pé gómìnà tó bá rẹ̀ yẹn fi Sunday Igboho níbẹ̀ Igboho ayá orí ìgbà pé gómìnà mọ́ ẹnìkan ká lóko kò ní ìlẹ́ta mọ́ gómìnà ti gbò á gbé pàdé rẹ̀ ẹ̀jẹ̀ àwọn ọlọ́rin onísọ̀ kankan mọ́ àsìkò níbẹ̀ gbogbo ẹ̀ ló bá dé bẹ́ẹ̀. Àdìsá ní inú pépà lòun ti rí pé tabariyan bíi Sunday Igboho kinní kan ó lóun sọ pé àwọn ọmọdé jẹ́ ká pé gọ́vnà lónìí kò ní ká pé gọ́vnà mọ́ ẹ jẹ́ a máa lọ wọ́n wọ bù àbí èbù àbí ọ̀bù àbí whatever lógùn state wọ́n dẹ̀ ṣiṣẹ́ tẹ́bà lè bá wa mute lórí péjì ẹjọ́ má bínú ẹ bá wa drop ẹ má bínú torí Ọlọ́run sá tẹ́bà lè bá wa mute TikTok lásán mo gbá àwọn èèyàn wọlé látẹ̀kan I don't know TikTok yẹn mo hate ọmọdé èèyàn hate péjì kan TikTok mi like ẹ rárá a mute yẹn tí wọ́n mute ẹ má bínú apàdé níjọ́ mi ọjọ́ rẹ wọ́n mute ọba tẹ tí wọ́n mute tẹ wọ́n play music a máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ mi ò ráyè èèyàn lórí péjì tèmi ń gbìn. Àdìsá ló ń sọ̀rọ̀ yìí torí ṣé ní Ọlọ́run ọba torí kan ṣe kan ni o Ọlọ́run pàwà kan ò gbọ́ English ọmọ pàwà kan ò gbóyìnbó ló ṣe ní kí Sunday Igboho náà má gbóyìnbó torí gbogbo táwọn ẹ̀ sọ yẹn wà láì tó bá ní kí n máa tu gbogbo ẹ̀kọ́ ni mo lè tu English yẹn ti pọ̀ jù English is not my language but Yorùbá yìí ṣe gbogbo alájọ fetí gbọ́ wọ́n láwọn lọ ó ní ẹ má jẹ́ ká òun fẹ́ kọ́ inú ẹ̀yọ́ ọmọṣẹ́ ti ka pépà àti ka pépà ó yẹ ẹjẹ́ àlọ́ àzúmi pé Ṣèyí Mákindé ibẹ̀ mo ti fẹ́ sọ̀rọ̀ o ẹ má wulẹ̀ flag mi ẹ má yẹ flag mi problem ti yín nìyẹn orí pé mo ti fẹ́ sọ̀rọ̀ nípa Ṣèyí Mákindé ẹgbọ́n kò tó lè Sunday Igboho sọ nípa Ogun State tí wọ́n lọ Òdòdó of Kogi State Sunday Igboho wọbẹ̀ ṣé mo pé Kogi yẹn ariwo yẹn pọ̀ ní gbogbo last 3-4 months wọ́n ti wọ Kogi o wọ́n ti dé Kogi o Àdìsá tẹ̀lé síbẹ̀ wèrè mọ mọ́tò olórí ibú mọ kọ yẹ pẹ̀lú Sunday Igboho lọ sí Kogi sí ẹ rí i pé pressure yẹn ó wálẹ̀ wọ́n ti kó àwọn ọmọ láti jẹ ẹ̀rìn ìyìn àbátijọ́ òun náà ti kó wọn gọ́ọ̀nà Ṣèyí Mákindé ẹ má bínú o ẹ kò tẹ̀lé bá wa pé Sunday Igboho tọ̀ bàtà tó pẹ́ ti ọ̀dà helicopter tó máa wá ṣe surveillance tó máa wá ṣe everything ó dẹ̀ máa dé ní June okay before June ìyá tó gbọ́mọ sẹ́yìn ọmọ oṣù méje ó máa muyàn kí ni ìyá ń jẹ nínú igbó tó wọ́n máa fi muyàn ọmọ òde gbọ́ nǹkan kan wọ́n á kàn máa fáyọ ní pàlà a máa fa ẹ̀jẹ̀ tàbá bí wọn àwọn yàrá ní jẹun o tó bá jẹun tó bá ti muyàn láyẹ ọmọ òde lọ́yàn mú o ọmọ òde ní fíẹ́sì dá máa muyàn ní báyìí ti ń fa oyàn ẹ̀jẹ̀ ló ń fà ìyá ò jẹun ọmọ máa muyàn ṣé ọmọ yẹn máa mú ẹ̀jẹ̀ yẹ for the next how many days títí June àbí ọmọ yẹn máa mú ẹ̀jẹ̀ yẹ kò sí wàhálà Mákindé kí Sunday Igboho tẹ̀ wá sí Ọ̀yọ́ kókàn tí ẹ̀rìn ládùúgbò yẹn pé kókàn tí ẹ̀rìn pé ẹ̀kàn ká ti ẹ̀rìn ládùúgbò yẹn káwá gbéyà Sunday Igboho afẹnu já géètì ni bóyá máa fẹnu já géètì ọmọ bàbá wa fi ẹnu wú àwọn tó wà lọ́dọ̀ àwọn agbésùmọ̀mí jáde tí bí ẹ̀ tẹ̀ máa dán wò ná ṣùgbọ́n ẹ̀yin àti bàbá Tinubu ẹ̀ ń fi ẹ̀mí ọmọ Yorùbá play politics PDP ni wọ́ APC ni wọ́ ṣe nígbà tí mo ti láìkí Ṣèyí Mákindé tẹ́tẹ́lẹ̀ èmi ò gbá ti yín mi ì tiẹ̀ gbá ti yín rárá ẹ̀ẹ́dẹ̀ ṣẹ̀mí náà àtọ́ gbọ́dọ̀ Sunday Igboho tẹ́sí pé ẹ̀mọ̀ kankan sí tẹ́tẹ́ ẹ̀mọ̀ nígbà yẹn kinní kan gbẹ̀mú pé odidi gọ́vnà first security of the state ẹ̀mọ̀ sí ìgbà yẹn mo kàn gbá ti yín mọ́ ni ṣe nígbà tí Tinubu wá jáde fún president tó wá interview yín pé ta ló dìbò fún ta ló ṣiṣẹ́ fún tẹ wá ní Tinubu pé ọmọ Yorùbá ni yín mo wá láìkì yín mo ní tọmọdé bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́nìkan àbá ṣeré so but nísìn drone tẹ wá order surveillance drone yín ó máa dé ní June ẹjọ́ June kí ni jàre ṣé June first káwọn tó wà nínú gbẹ kó lè mọ iye àwọ̀ tí wọ́n máa gbà má ṣe Àdìsá sọ̀rọ̀ Ọlọ́run tẹ̀ ṣe tí wọ́n gbọ́ Yorùbá bóyá
Àgẹ́dẹ̀ lè má gbọ́ Yorùbá o, I don't know. But Ọlọ́run ṣe Sunday Igboho gbọ́ Yorùbá. Bàbá Sunday Igboho bá gbóhùn sókè. Ọlọ́pàá ti lókun wẹ̀. Ṣùgbọ́n tá a bá lè bí Sunday tó bá lè wá sí Ìgbòho lókun state ní kíkọ́ wà wá lọ́wọ́. Àbínú yẹn tí ọmọ kó ti bàbá ti lọ́pọ̀ pẹ̀lú yìí. Nígbà tí gómìnà ti sọ ẹ́ mo rí pé gómìnà dáadáa lélẹ̀ ó fẹ́ràn ara mi ó fàbò fún àwọn aráàlú. Ṣé abéèrè pàmísà lọ́wọ́ láti gbogbo wa náà yóò lọ́wọ́. Wọ́n lè pe ìtẹ̀lé fẹ́ kó sáka pépà ń dẹ̀ta wọ́n làwọn kà sí. Ẹ ti pẹ́ pé gómìnà tó bá rẹ̀ bí Sunday Igboho wọn níbẹ̀. Ègbò ayá. Orí ìgbà àti gómìnà wọn. Ẹni kẹ́kẹ́ káàkiri kò ní ní lẹ́tà mọ́. Gómìnà ti kò bá gbé pàdé rẹ̀ ní ẹ̀yà ọmọ ọlọ́rin. Kò ní sọ kankan mọ́. Àṣepọ̀ níbẹ̀. Gbogbo ayé ló bá débẹ̀. Àdẹ̀sọ́ lágbára tó lọ fún wa mẹ́. Àdẹ̀fọ́bẹ̀ mọ́. Wọ́n lè gbára mi ọdún láti wọ́n sàdọ̀ àpò amẹ́. Nígbà gómìnà sì dé. Nígbà gómìnà ti gbọ́ Sunday Igboho ti bẹ́ẹ̀ dé Ògùn ọ̀nà tíkẹ́ẹ̀tì ọkọ̀ rí mi. Wọ́n lọ ní kí jáde bọ́ ọlọ́pàá fúlàní wọ́n ní òun sí àdúgbò lòun sí. Wọ́n lọ lòun sọ ní bá sì bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kan nípa àbí lọ́dọ̀ lòun sọ̀rọ̀. Òun tó lòun sọ pé wọ́n bá rí ẹ̀mí Sunday Igboho. Wọ́n á gbọ́ àwọn tó dìbò fóun lọ́wọ́ wọ́n gbé òun wọlé sínú òbí. Àwọn ajínigbé àtàwọn kìnnàpà ń pa. Òun sọ pé kí Sunday Igboho wá wọ́n ti bá rí ẹ̀yẹ̀ bíi tiẹ̀. Láti sọ àtàwọn kẹwàá sọ̀rọ̀ gómìnà àmà ní èèyàn dáadáa ní gómìnà àbọ̀ lọ́dọ̀ tèmi. Torí bóun tó sọ yẹn ó jọ èmi lójú. Bàbá ní gómìnà tó sọ bẹ́ẹ̀ kì í tó. Bàbá ní ẹ̀mí Sunday Igboho. Tó bá lè ràn wá lọ́wọ́ nù wa. Àgọ́ àníbi ìfàmìsẹ̀ kẹ̀kẹ́ náà. Ẹ̀yẹ wá wò tí gómìnà bá wá sọ bẹ́ẹ̀. Báwo wà á lọ bẹ̀ bá àbá nílọ? Báwo bá dó ìfàmìsẹ̀ rẹ̀ mọ́? Bọ́tá bá dédé lọ gẹ́gẹ́ bí òfin táwọn bàbá mi Olúbàdàn fún mi. Àwọn bàbá olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyá wò. Bàbá dàgbà ìfàmìsẹ̀ kábíyèsí. Bàbá ọgbọ́n ní orí ìwé ká. Nítorí pé ọlọ́pàá gbà yìí. Bàbá ní pé ìmọ̀ púpọ̀ gẹ́gẹ́ lè fi nílẹ̀ lóye. Tí wọn bá ti pèrò nílùú tàbí wà ọlọ́pẹ́. Bí alára bá ní ara òórùn, èyí ò kí sọ pé ó kó àìsùn. Ṣùgbọ́n tí wọ́n bá pèrò nílùú tàbí àwọn retí ẹ̀ sọ pé ẹ sọ sínú pépà. Tọ́wọ́ tí wọ́n ti sọ pé ta bá ní ẹ̀ bí Igboho bí gómìnà àkọsí sọ́njọ́ kìíní àná wọ́n bá lù sẹ́mọ́ gbéra sọ sẹ́ndì pépà ní sẹ́mi bàbá rẹ̀ kó sì gbéra sọ́mọ́ lọ́bẹ̀ èyí ń ga ẹ̀jẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá pè ó gbogbo tó bá ní ọmọ sọ sí ọmọ ẹ̀kọ́ lọ́bẹ̀ olùtọ́ bá lọ bẹ̀ tí ní kaba sí ẹ̀ ìjọba ò fèsì ìjọba àgbéyàn sọ pé àwọn ọ̀rẹ́ yóò tún wá ti pé ọdún bẹ̀rẹ̀ wàhálà yẹn ìjọba tí sì ń fẹ́ǹtà yìí. Kábíyèsí Olúgbàgbé ọmọ Bàyámù ẹni dààmú sá bàbá mi Olúbàdàn ẹ ṣeun. Ẹ wo ọpọlọ tí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ń lò. Ó sọ ní pépà pé wọ́n pààyàn lógún state o tábà tiẹ̀ réèyàn bíi Sunday Igboho tó bá bá wá sínú ìlú. Ẹ wo Yorùbá àti dájú apẹ́láṣà apẹ́lédè apẹ́níwà apẹ́ní ọmọlúàbí ni mo bẹ àwọn bàbá wa bọ́n yẹ wá dọ́mọ àlè ní òye mi. Kì í ṣe àwọn ìtàn tá a gbọ́ nípa ilẹ̀ Yorùbá ó nìkan tá à ń rí òun kọ́ ẹ wo bí Dàpọ̀ Abíọ́dún ṣe lò pé tá a bá rí èèyàn bíi Sunday Igboho láyé Buhari ni o nígbà tó rí Buhari ń gbóná Sunday Igboho dẹ̀ kọrí síbẹ̀ ó lọ ìjọ rẹ̀ gbọ́ pé wọ́n jíyàn gbé lóògùn state o wọ́n lè máa ṣe ní díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò pọ̀ tó bá padà sóògùn state nísìn wọ́n ẹ̀ṣẹ̀ padà sóògùn state ní tí wọ́n bá padà sí Ògùn state báyìí wọ́n ẹ̀ṣẹ̀ padà síbẹ̀ ni wọ́n kò lógùn state wọ́n gbọ́dọ̀ dé gàngán mọ́ ìgàngán báwo àti wọ́n fẹ́ fi atarodo létí ro tí wọ́n fẹ́ fi ẹlẹ́ sí dídòdò wọ́n ò lè dé gàngán ṣùgbọ́n Mákindé wọ́n dúró de dúróònù ọlọ́run bá wa aṣọ dúróònù dáyà tàlàáfíà o ẹ̀yin ìwà kátó bàkẹ́ wá sọ̀rọ̀ mo fẹ́ béèrè question kan o Yorùbáwùyí lórúkọ mi ẹjọ́ àwọn akéwù tọrọ jẹ nígbà ọ̀rọ̀ ta lọ lọ́hùn a rí bí wọ́n ṣe fọ́n síta bí ọmọ mùsù gbogbo àwọn àlìkúlíkúlí àlìdóńkùà àlìsúlè àlìràmọ́nì àlìbánṣú àlìgẹ́ngẹ́ ẹjọ́ ibo náà wà o àti rí àwọn àlìkúlíkúlí àwọn akéwù tọrọ jẹ ẹgẹ́ bíbí ìsíta ọ̀ ẹni Yorùbáwùyí ń béèrè lọ́wọ́ wọn àwọn akéwù tọrọ jẹ gbogbo àwọn tí wọ́n bọ́ ta nígbà tí wọ́n gbé ta lọ lọ́hùn tí wọ́n dàbí ọmọ èṣù
tí wọ́n ṣe dọ̀ngánná ilé àwọn ẹlẹ́rìí ibú yẹn dà ó wọ́n ti wọ̀ sí bẹ́ẹ̀ ní pánù àwọn bọ́dà wọn náà ṣiṣẹ́ lọ́wọ́ àwọn olórí ibú wọ́n ń jà ní ìránù ń jọ̀wọ́ wèrè wọ́n protest nílẹ̀ Yorùbá Mufti oníbẹ̀ lẹ́nu ó ní ẹ̀kọ́ àwọn ibò ṣe ń suit ẹ̀kọ́ àwọn ṣe ń suit ẹ̀kọ́ wọn bí wọ́n ṣe ń mú òkun bí wọ́n ṣe ń suit ẹ dákun o gbogbo àwọn àlìkúlíkúlí àwọn òfò olórin ogun olórin wèrè olórin àwọn àṣàgbákọrin tẹlifíṣàn rédíò tánẹ́ẹ̀tì ẹjọ́ àwọn dà ó nígbà tí mo sọ̀rọ̀ Kwara State ìjọ kìíní àná àwọn ẹlẹ́rìí ibú tí wọ́n ò ní sọ̀rọ̀ their brothers at work ó yẹ kí ọmọ Yorùbá kórìí wá pé nísìn kójú ká gbọ́ ká lajú báyìí kójú wá jí pé gbogbo tó ń ṣẹlẹ̀ nísìn ẹ pé àwọn àlìdó ń kú à ẹ pé wọn ò sọ̀rọ̀ àwọn ìyàwó wọn tó máa ń bo kínní sójú báyìí lẹ́yìn ó bú ìjáàbù sísítà mo tó gbé kínní sísítà pé anybody tó máa ní kó ṣì ìjáàbù ní center exam center wọ́n gbé phone number síbẹ̀ ipe àwọn brothers àwọn máa débẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún àwọn àlìsúngùnù àlìgbẹ́ngbùnù àlìjúngùnù ẹjọ́ àwọn àlìjùgùnù dà ó wọ́n lè jà fún pé tó bá ṣì ìjáàbù ló ní kán ṣì ìjáàbù ní kíní kan center where are they now wọ́n ò ní sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ wọn ò bí wọn re ìwọ tó ṣì jọmọ Yorùbá tó ti ń tẹ̀lé wọn orí ayé ẹ̀ báyìí àfi tó bá pa ìran wọn tó bá pé Boko Haram kan ni wọ́n Boko Haram lọ́nà tó bá pé màálù ni wọ́n pa nílẹ̀ Yorùbá wàláì nà láì ẹ ti rí 1 mílíọ̀nù àwọn àlìjùgùnù àti àwọn àlìkúlíkúlí pẹ̀lú àwọn àlìdóńkúà wọ́n ti bọ́ta wọ́n ti máa fa Ọlọ́run sọ pé wọ́n ti máa ṣe wá sí àwọn ẹni òfò wọ́n gbé Gumi wọ Ìbàdàn ń jọ̀wọ́ àpariwo fún yín nígbà tí Gumi ti wọ Ìbàdàn lámọ̀ pàgbà kò ti ṣe yín lọ́yọ̀ state wọ́n gbé Gumi wọ Ìbàdàn àwọn èèyàn bọ́ta pé Gumi àwọn ará ìlókè á ní àwọn ẹlẹ́sẹ̀ ẹgbẹ́ kókó wọlé wọ́n nílé ẹgbẹ́ kókó wọlé ẹ̀yọ́ àwọn ìkan ti ọ̀tẹ́ pé ọrùn ẹ̀ dàbí nígbà tí wọ́n fi èkó náà játa sẹ́fọ̀ ni ọrùn ẹ̀ máa mi báyìí ni domi do gogo àwọn ọkọ̀ ọmọ yẹn ń sùtù Olúwo náà wá bọ́ta ó ní kó gbé security vote fún àwọn ọba bẹ́ẹ̀ gbé security vote fún Olúwo àwọn ẹlẹ́bọ àwọn tí wọ́n bá wà nìyẹn o tẹ́ ẹ bá fi lè gbé security vote kò sí ó ní I eat ẹbọ with passion ó ní di emir torí kò kí n ṣọba Olúwo ó lóun ètì ẹbọ pẹ̀lú passion tẹ́ bá fi lè gbé security vote fún Olúwo ẹlẹ́bọ dáràn torí mú fún títí sọ́jọ́ kìíní àná ó nígbà tí àwọn táwọn tó fẹ́ wá pààyàn ní Ìwòde ó ní bàbá àwọn Olúwo ó ní ẹ pa wọ́n ẹ bá gbóhùn sókè bàbá wa bá wọn ẹ bá gbóhùn sókè bá fẹ́ kó wọlé fóònù dà ẹ ká ṣí fóònù kalẹ̀. mo ti wà ń bí nígbà tí mo rí fídíò ọkùnrin yẹn tí wọ́n bá ṣe pa ọkùnrin yẹn mo rí pé wọ́n fi pa àwọn muslim tó kọ́ ń sọ yẹn ṣé mo pé máa yẹn ìní Michael lẹ́kọ̀ọ́kọ́ rẹ̀. bẹ́ẹ̀ni. ká pé ní Abdullahi lẹ́pẹ́ ni àwọn ọba jáde kan sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé máa yẹn Christian ni orúkọ tó ń jẹ́ orúkọ Christian ni oṣù orúkọ muslim kò kọ́ wọn. àlìdókù. ara àwọn tán ní ká pa nìyẹn tí kò fọ́ọ̀lù wọn so kí ló kọ̀ ọ́ wọn ò lè jáde ká wá sọ̀rọ̀ wọn ò lè jáde kan sọ̀rọ̀ àti pápá pé irú nǹkan bí ilẹ̀ ní ìwẹ̀ expect pé wíìlì ní ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n lè mú Yorùbá tó yẹ pé ó kọlà kan dédé pábẹ̀ yẹn kó má dẹ̀fẹ̀ kí ló tí wọ́n pé ìgbà tí mo ti ń sọ ní Yorùbá wò mo ti sọ kí ni ti pẹ́ náà ọ̀nà mo ní ẹ jẹ́ àwọn tá a tẹ̀ wà ní diaspora àwa ló yẹ ká mọ̀ pé kì í ṣe Tinubu ló yẹ ká máa pín gbèsè ọkùnrin tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ká jọ ká bá wọn bẹ̀ Mákindé òun ló ń gbowó kíní náà tó jẹ́ kí ò bá ṣe bẹ́ẹ̀ ni ká jẹ́ kí ní the next time tó jẹ́ kó ṣe pé kẹ́lòmíì kó má gba security vote yẹn ó jẹ́ pé ọba náà fún security vote àná. ọba èwo sáwọn ọba tó ti lọ tó ètì ilẹ̀ Yorùbá èmi ò rọ́bà tí mo lè fọwọ́ sọ̀yà fún o lẹ́yìn bàbá wa Orile-ede àti bàbá wa Olúgbọ́mọ Bàyámù. ó yẹ kí Tinubu kó àmà fún àwọn gómìnà ní security vote because they are useless. bó ṣe ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ sí náà pé gbogbo ti lọ sí gómìnà house
gbogbo àwọn ará Ọ̀yọ́ kọ́ ti kóra wọn lọ sí gómìnà house kọ́ máa sọ pé ẹgbẹ́ Mákindé wọn láti yọ àwọn ọlọ́pàá tí bó lọ sí gangan láàbùtà tí Sunday Igboho lọ síbẹ̀ tó lòun jẹ̀bi ó ló yẹ kóun ti lọ síbẹ̀ kóun ti lọ dá sọ̀rọ̀ ẹ̀ ó lọ síbẹ̀ náà kò sọ pé Buhari ló jẹ̀bi ó lòun jẹ̀bi. ìgbà tí wọ́n pa àwọn Fúlàní táwọn tíjà ṣẹlẹ̀ láàrin àwọn Yorùbá àti Fúlàní ní ṣáṣá tí àwọn gọ́vnà sí àwọn ọmọ Haúsá tó wá sí Ìbàdàn ṣebí Ṣèyí Mákindé lọ bẹ̀ àwọn yẹn lọmọ Nàìjíríà àwọn anọ́fin politics àwọn wèrè. ìgbà tí Fáyọ̀ṣe wà ní tó jẹ́ gómìnà Èkìtì mo mọ nǹkan tó ṣe fáwọn Fúlàní náà torí pé wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ káfíńsì ó ti kiri náà lè jẹ́ kẹ́ mọ ojú tó pa mẹ́ẹ̀ ó jáde ló tẹlifíṣàn tó gbé àgbo òkúba tó gbé sápá gbogbo àwọn ọlọ́dẹ tó wà lẹ́kìtì ẹ̀yin lẹ́mọ kọ́nàkọ́nà Èkìtì wọ́n mọ iye àwọn pé òkúdọ̀ máa sọ nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ ọtí gbogbo ẹ̀ wá síkírìtì ni ó dàbẹ̀ pé kò ṣẹlẹ̀ Akérédolú ńkọ́ the same thing ṣe gómìnà gbogbo wọn tìrọ̀ mọ́ Buhari gbà yẹn náà wọ́n dá Àmọ̀tẹ́kùn lẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn gómìnà yìí gan ni wàhálà wa kò fún sọ fún yín. Ṣèyí Mákindé ń gba security vote kò dẹ̀ rẹ́dí àti ṣe anything ó fẹ́ di president. ó kí nígbà tí máa sọ pé ní constituency mi náà ní máa sọ pé kò sómi bẹ́ẹ̀ kí ní senator mi tó ń gba project money nǹkan tó ń gba billion pé ibi tó bá ti kò sómi ní constituency ẹ̀ wọ́n ṣe omi síbẹ̀ kò ṣe kíníkà ṣe ní orí kan tí Natasha ṣe ní fún àwọn constituency ẹ̀ lásán. ẹ má máa sọ̀rọ̀ Natasha lórí bíbí Natasha tí Natasha bá contest against Tinubu màá dìbò fún Natasha. tí Natasha tó bá contest against Tinubu màá dìbò fún Natasha. nǹkan tí mo sọ ni pé mo máa fi ń wé ni pé project money tí owó Natasha ná project money tó ń gbà ló ná fún constituency ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni a fi yẹn lẹ̀ a máa sọ pé kò sómi ní lọ́dọ̀ wa kò sí ní lọ́dọ̀ wa kò sí pé kíní kan sí lọ́dọ̀ wa àmọ́ ẹgbẹ́ Tinubu ni Tinubu ní kankan ṣe nà ọ́ kò ní kankan ṣe ó ti fún gómìnà ìwọ ni kò sì kí ọ the state and the citizens and the property of your state people. ó dà bàbá wa. àti wọn ajẹ́ kan yan àwọn aláfi fún àwọn gómìnà yẹn láyè. èmi ní ẹ̀kọ́ máa ti gbèsè báwo kéde ló ẹ̀kọ́ máa kéde láyè tí ẹnìbọ̀dì wa ó fẹ́ di president ṣe bá àwọn tó fẹ́ vote fún àwọn tó fẹ́ lò láti vote ṣe bá àwọn náà gé lórí àwọn mélòó ló kù àwọn ẹ̀dẹ̀ mọ̀ pé tí a bá ti wọn ní nǹkan tí mo kàn fi yẹ sáàpù ni o nǹkan tí Israẹli ṣe ní Gaza nìyẹn àwọn ọmọ kéèké ló tọ́ target wọ́n mọ̀ pé àwọn ọmọ ìlú máa dàgbà tí wọ́n máa jàfẹ́ tí wọ́n jọ mí. bẹ́ẹ̀ àwọn Fúlàní ṣe tí wọ́n bá ti kó àwọn ọmọ wa tí wọ́n pa àwọn ọmọ wa tí àwọn àgbàlagbà wa ti kú tán ó parí náà kò sí ta ló fẹ́ jà fúnlẹ̀ Yorùbá. ó dà ẹ ṣe gan bàbá kátúgbé kẹlẹ́mi náà tún bá wa sọ ẹ ṣe gan. ok ó ti yàn lójú òpin iṣẹ́ ó dà òkìkí ọlá ẹ bá wa gbóhùn sókè. ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. bàbá mi ẹ̀ ní dààmú. bẹ̀rẹ̀ ni pé kẹ́ gbogbo àwọn gómìnà Yorùbá ó jẹ́ fi ẹ̀mí Yorùbá tó fi ẹ̀mí wa tàfàlà àwọn nìyẹn Ọlọ́run nìyẹn àní ṣàdúrà fún wọn o àdẹ̀ ní ṣépè fún wọn ṣùgbọ́n ẹ̀jẹ̀ àwọn tó ń mọwọ́ tó ń mẹsẹ̀ tí wọ́n wá fi wá ta tó wá fi ẹ̀mí wa tó fi ń ta káìtì alálẹ̀ Yorùbá á dà fún wọn. àṣẹ. jẹ́ tí Yorùbá wì nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ yẹn kò sí bí ẹ̀dá yẹn kan ṣe fẹ́ wò tí omi ojú òní gbọ́ lójú. kò sí ẹni tí ò sunkún. tí ò ní fẹ́ sunkún fún prógámù yẹn èèyàn ṣe tíṣà nínú tíṣà ń gbà sára. èèyàn mẹ́rin ló kọ́ láti níbi iṣẹ́ mi èèyàn mẹ́rin torí kéèsì yẹn. ẹ̀yin gbèrè burúkú ẹni òfò. wọ́n á ṣe kinní kan kẹ́tí ìyá mi kẹ́tí ń gbà mí èmi máa sọ máa ń wọ̀nyàn kẹ́tí ń gbà ní àdáǹtì mi ò lè blame ẹ o kẹ́tí rí èmi tí mo sọ̀rọ̀ yìí náà mo ṣe OPC mi ìwọ mo ti kó bẹ́ẹ̀ more than 15 years kẹ́tí rí ẹ tó bá ti rí jà Nàìjíríà gbọ́dọ̀ máa ṣe làwòlàwò tó máa sọ fáwọn kan lẹ́yìn Ọlọ́run Elédùmarè tó dá wa ìjọba ló tún kù o tẹ bá lè wá wò á lè fi ìlú òyìnbó wé ìlú Nàìjíríà nítorí ìlú Nàìjíríà ìwọ tó bá ti fẹ́ lù tó bá lọ gbé wọlé báyìí ọmọ ayẹyẹ ẹ̀ ni. yọmọ Canada náà ti wò báyìí pé gbogbo nǹkan Nàìjíríà tí wọn ò bá tọwọ́ bọ̀ tó ń bá lọ dá sí i ṣe wọn pé òun náà ti lọ. ọ̀dà ok kọ́ máa pa wá ní ìṣòlókù báyìí. ẹ mọ̀ pé tẹ bá wò ó ẹ mọ̀ pé ẹgbọ́n nǹkan tí bàbá Sunday sọ bàbá Sunday Igboho sọ
wípé Dàpọ̀ Abíọ́dún nípa ayé Buhari ìkọ̀kọ̀ mẹ́sọ̀ ẹ̀ tí wọ́n bá yẹ mẹ́sọ̀ yẹn pọ́ọ̀ṣì ti gbé ẹ́fínẹ́sì ti wà ṣùgbọ́n ìlú Nàìjíríà lọ́wọ́ gbogbo nǹkan wá Nàìjíríà yìí wọ́n ti òṣèlú bọ̀ nítorí látara òṣèlú yẹn lọ ṣe fẹ̀mí àwọn ọmọ Yorùbá takáìtì. Kò sí wàhálà ẹni. mo tún sọ lẹ́ẹ̀kan. ẹnu ẹni gbogbo wájọ wà yẹn Mr. Lateef ẹgbọn sókè ẹ ṣeun gọba mi. gbogbo gómìnà ó dàbọ̀ àyà mi. ẹ ṣeun ẹnu ẹni gbogbo wá wà yẹn ẹ máa fi ẹ̀mí wá takáìtì kẹ máa fẹ̀mí wá ta fàlà. ẹ kúrò lẹ́kọ́ ètò. ọlá ọmọ Ṣàngó bá gbóhùn sókè ẹ bá ń play kí n ta wá gba copyright bí mo kọ́ tó máa bí ó máa dùn mọ́ yín bí ó máa dùn mọ́ yín nínú sí. tẹ wo orí show tẹ wá ń play fi tẹ́ ń play orin ta wá gba copyright bí ó máa dùn mọ́ yín sí I don't know I always say this on my show tẹ bá ti wọlé ẹ má play orin àwọn ìmí wọn ò ṣeré wọn á ṣá page ẹ sí blocking ni bóyá ń gbé show mi káàkiri tẹ́mi máa sọ pé ẹ máa gbé lọ́fẹ̀ẹ́ àwọn kan ò bẹ́ẹ̀ ṣeré wọ́n á gbé page wọ́n á gbé wálẹ̀ tó bá wá gbé wálẹ̀ kí lè máa gain I've been saying this several times ẹ jọ̀ọ́ má bínú ọmọ Ṣàngó ẹ má bínú abitalele afọ́mọ àjọba agbóhùnsókè afọ́mọ àdìsẹ́ wa ń bẹ̀ afẹ́ drop yín nínú ẹ kú dédé àsìkò yìí sà. Ṣé rí gbogbo tí ṣe ń bèrè mi báyìí ní. ẹ bá wa ní sùúrù lórí fóònù torí Ọlọ́run à ń gbọ́ yín sà. Kí ni bèrè mi lọ́wọ́lọ́wọ́ báyìí nínú. ẹ ní sùúrù lórí fóònù ẹ ní sùúrù sà à ń gbọ́ yín lórí TikTok. Tí mi ò nínú gbogbo ọ̀rọ̀ wọn yìí ni pé àwọn Mùsùlùmí gangan sórí wọn pé yá torí àsìkò tí àwọn Boko Haram àwọn tó yẹ kí wọ́n máa bá jà kí wọ́n kojú wọn máa kojú àwọn ọmọ ìyá wọn pé ilé ìfẹ́ sìn dẹ́ ilé ìsọ̀rọ̀ ìsìn wa ní kínní àwọn gangan lọ́yẹ àsìkò ìlọ́yẹ káwọn Yorùbá Mùsùlùmí kí wọ́n kọjú àwọn ẹni kínní pé wọ́n ń bẹ̀sẹ̀ àwọn jẹ́ torí gbogbo táà ń gbọ́ pé kí wọ́n gbé ọmọ yìí àwọn ọmọ kéékèèké kí lọ́ọ́ máa fẹ́ jẹ nínú igbó àsìkò ìlọ́yẹ kí wọ́n dìde kí gbogbo wọn dìde lọ́ba jẹ́ pẹ́ni ẹlẹ́ni ìta lọ́nà nísìn ó ti gba lọ́ọ̀yà tó ti pọ̀ rẹpẹtẹ. lọ́ọ̀yà 50 lórí kéèsì ta lọ́lọ́run. ó wéré. ó ti gba lọ́ọ̀yà pẹrẹtẹ. eléyìí ní ti kò sí nǹkan kan tẹ́nìkan kó ṣe ó yẹ káwọn Mùsùlùmí kí wọ́n ronú dáadáa fún àsìkò yìí pé wọ́n ti bẹ̀ tí wọ́n jẹ́ kò sí ẹ̀sẹ̀ sí mọ́ èmi gan Mùsùlùmí ni mí tẹ́lẹ̀ o èmi ti fi Islam lẹ̀ pẹ̀lú gbogbo kínní. ọkọ̀ yìí náà ti jápa Ọlọ́run aṣàánú wa kàgbé kọ́ lórí fóònù okùn ẹ̀yin èèyàn mi ṣé àwọn mùsùlùmí àwọn mùsùlùmí yẹn ṣọ́ máa sọ̀rọ̀ wọn ò lè sọ anything àwọn brothers wọn náà ń ṣiṣẹ́ lọ́wọ́ náà ẹ bá gbósókè sà ẹ kalẹ́ sà. Richard ló sọ̀rọ̀ thank you my love. ẹ wò ṣẹ́wọ̀n pé fídíò tẹ sẹ́ẹ̀dì yẹn tí mo rí ìjẹta ọdún mi ò lọ bí iṣẹ́ láti Monday lẹ́yìn mo ti pe company pé mi ò ní wá bí iṣẹ́ wíìkì. èèyàn mẹ́rin ló kọ́lá tún bí iṣẹ́ mi èèyàn mẹ́rin. ẹ dúró ijó wo la fẹ́ ṣe ìgbà tó lọ. ẹni ẹ̀ láwa yín. Yorùbá wí Ìgbò ni mi Ìbàdàn ó mi sí Ìgbò ni mi. ẹ tú àpẹ̀lẹ́dẹ̀ Ìgbò jọ ẹ tú àpẹ̀lẹ́dẹ̀ Ìgbò. kílẹ̀ wí. ẹ kí wa pẹ̀lú èdè Ìgbò. èmi ò gbọ́ ọgbọ ìyẹn mọ́ ṣẹ́rí Ìbàdàn bàjẹ́ tí mo gbọ́ lọ́yọ̀ọ́ yìí ìyàwó mi àtọwọ́ mi wà ní ẹ dúró ìjọ ọ̀la máa kọ̀ọ̀tún gbogbo tá a bá ń sọ̀rọ̀ ní solution tó wà Nàìjíríà ní ká pín gbogbo tá a sọ yìí mo máa ń gbọ́ show yìí mo máa ń wò I watch all your show every day I watch it kí n sọ̀rọ̀ mi o kò sí nǹkan tá a fẹ́ kí ká pín ní àjọra please for God's sake ìjọ kẹrí mo yẹ pa ọ no Jamani is so glad Jamani Zovas àbí from Krieg nítorí ṣẹlẹ̀ mi ò rí rí nílé ayé mi iṣẹ́ rí fáwọn ọmọ yẹn ní Jesus Christ. If people are just talking, I will not sorry. This one,
the best solution to that problem of that country is just let's just divide. Can everybody please tó bá lè pín Nàìjíríà lẹ́nu mi ò ní fi ìgbà náà rẹ̀ láti dìbò fi Ọlọ́run. ọmọ bàbá lè máa claim ṣé Ìbàdàn ni ìyàwó yín. ìyàwó mi Ìbàdàn ni ẹni ò lè lọ sẹ́ni gbà ṣé ilẹ̀ yìí mo fẹ́ níbo kí wọ́n lọ ṣe ilẹ̀ yìí mo fi ọ̀dọ́. ẹ máa gbà wá. àwọn ẹni tí mo fi South Africa rẹ̀ ṣé wọ́n lè gbé Nàìjíríà àwọn ẹni tí mo bí sí Japanese rẹ̀ ṣé wọ́n lè gbé Nàìjíríà. orúkọ wo lẹsẹ àwọn ọmọ yín ṣé orúkọ yín bàbá orúkọ Yorùbá. Bukola. Bukola lẹsọ wọn. Bukola níkẹ ìmbá Bukola níkẹ ìmbá Yorùbá wọn bá wọn ṣe lè gbọ́ Ìgbò nítorí ọlọ ibi tí wọ́n bílíọ̀nù sí léyìn bílíọ̀nù yìí sí let's forget all this nonsense you are talking on. báwo lẹ ṣe rí ilẹ̀ Yorùbá sí kí ni ìtàn táwọn bá yín sọ fún yín nípa ilẹ̀ Yorùbá pé Ìgbò làwọn wọ́n dẹ̀ wá sílẹ̀ Yorùbá nìbàdàn wọ́n dẹ̀ gbé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ bí ẹ̀yìn síbẹ̀ kí ni àwọn nǹkan tí wọ́n sọ fún yín nípa ilẹ̀ Yorùbá. ẹjọ́ sọ̀rọ̀ fún yín tí àwọn pẹ́rẹ́ yìí sọ fún mi pé you see pẹ́rẹ́ sì fi kọ́lé sí Ìbàdàn tí wọ́n sọ fún mi ní pé anywhere you are. No, nǹkan tí mò ń try àti sọ kọ́ yẹn. Nǹkan tí mò ń try àti sọ ni pé how accommodative ẹni sùn nǹkan tí mò ń try àti bí ni pé how accommodative ni àwọn parents yín ni wọ́n sọ wípé àwọn wà pẹ̀lú àwọn neighbors tí wọ́n bá gbé tó jọ ọmọ Yorùbá tó fi di pé àyè wá gbà wọ́n wá bí ẹ̀yin. Yorùbá wì ẹjẹ sọ àwọn 1982 I was born 73 1982 omiyalé Ìbàdàn omiyalé Ìbàdàn 1980 family tó accommodate wa Yorùbá ni Yorùbá ló accommodate wa ní Fẹ́lẹ́lẹ̀ ó accommodate tẹ̀ ń gbọ́ àjọ wà ń bẹ̀ ká tó gbalẹ̀ sí Bódìjà ẹ̀ bọ́sí mi àti bọ́sí ìdíradé tá a kọ́lé sí ìyànà Bódìjà tẹ́ bá lọ sí wo tẹ́ bá lọ sí Lagos Express Road ní Ìsọ̀pákó nìbàdàn dèjì ilé Sunday Igboho kèmí sókà ló wà èmi ọmọ Sunday fi hàn mọ́rí o èmi ti kúrò Nàìjíríà láti 1994 Yorùbá ò ní bàjẹ́ ẹjọ́ bá ní kí Yorùbá bàjẹ́ gbogbo tí mo rí lẹ́nu mo sunkún débi pé ọ̀rọ̀ títà yẹn ó dà pé àbúrò mi ni wọ́n pa ni mọ tó ṣẹlẹ̀ Ìbàdàn tí Mákindé gbogbo orí burúkú tó ń ṣe yẹn olórí burúkú Mákindé o Mákindé bẹ̀rẹ̀ pẹ̀lú ó bẹ̀rẹ̀ dáadáa òun tó ń ṣe é sí orí burúkú ló ń ṣe o àkókò àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́ lẹ́lẹ́yìn àwọn tí wọ́n kó wọn nígbà tí wọ́n kó wọn kò sẹ́ni kan lórí wọn kò sí ìyàn kan àfi akọ irọ́ parọ́ fúnrọ́ ni irọ́ parọ́ fúnrọ́ ni kí wọ́n káwọn èèyàn méjì iwájú mi ń ṣe kónkó lórí ọ̀kadà láìsọkọ̀ kónkó ó dẹ̀ kó wọn kò sẹ́ni kan lórí wọn à ń tara wa ni sẹ́ni à ń tara wa ni o kọ́ lọ gbà fún wa ìyá mi ẹjẹ sọ̀rọ̀ fún Mákindé kò ní tẹ̀sí pé owó gbéyìn pẹ̀sidẹ́ntì tó fẹ́ lọ yẹn tó ń rò nìyẹn but Ọlọ́run bí gbogbo wọn lọ Ọlọ́run ni wọ́n ṣèyí tí a máa ń lè rí wà. ó dà bàbá wa kàṣẹ pápá àpá kí wa pẹ̀lú èdè Ìbàdàn bàtẹ́lẹ̀ kí wa pẹ̀lú èdè Ìgbò ẹ fi Ìbàdàn kí wa. yẹ́rì ìyá mi. ṣé ẹ̀ tún gbọ́ Ìbàdàn náà ni. ẹ máa gbọ́ mi ṣẹ́rí situation tí mo wà mo ní mi ò lọ bíṣẹ́ láti Monday mi nítorí tí mo rí lórí. ó dà ẹ ṣeun gan adúpẹ́ sà ẹ ṣe àwa ló wá dúpẹ́ ẹ ṣe gan adúpẹ́. tó bá ló máa ṣẹlẹ̀ nígbà tó wà nínú òkè ọlọ́run. ẹ ṣeun gan ìyàwó Adébọ́lé bá gbóhùn sókè. ṣẹ́rí fámìlì ọkùnrin tó pa àwọn ọmọ mi ìgbọ́ Yorùbá kí lẹ wí. ẹ ṣeun gan sà adúpẹ́ ẹ ṣe ìyàwó Adébọ́lé bá gbóhùn sókè ẹ káàsán o dáadáa la wà o. ṣẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà mo fẹ́ ṣàìṣe. èèyàn kan wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ẹni sùúrù lórí fóònù lórí TikTok ẹjọ́ ìyàwó Adébọ́lé bá gbóhùn sókè. ẹni sùúrù Mr. Lami ẹ jẹ́ kí ẹ̀yin madam yẹn sọ̀rọ̀. ṣẹ́rí Mákindé òní ṣé ẹ dúró àǹtí ṣé Júù la máa tó dúró kán tó kọ́ àwọn ọmọ ọlọ́mọ nínú gbòòlù. Ó ní June ní drone máa dé so tó bá ti dé wọ́n lọ clear July
wọ́n dẹ̀ di August àbí September àbí November wọ́n lọ gbà wọ́n wálé wèrè. yàrá kó tó sọ̀rọ̀ tán yẹn sìn irọ́ ń parọ́ fúrọ́ ni. ṣé ọmọ Mákindé máa wà lúgbó ní June títí kálá ọmọ tiẹ̀ lọ́kọ́ tó máa wà bẹ́ẹ̀ títí June àti ṣe rántìgbà tí wọ́n gbé former police commissioner ìyàwó ẹ̀ ní Ogun State. God bless you. ṣé ẹni bó ṣe tún jáde tó make sure pé wọ́n wá ìyá woman yẹn for the next 24 hours bí 72 hours for the. ọmọ yẹn mo right ìgbà tẹ́sán pé ọmọ yẹn tẹ́ ní pé 7 months èmi mọ̀ ẹ́ sí ọmọ yẹn mo mọ̀ pé between 6 to 9 months lọ́mọ yẹn tí woman yẹn pọ̀ sẹ́yìn. So for the past 72 hours, ọmọ yẹn àti ìyá ò jẹ nǹkankan because tẹ̀sán tí ìyá ò ti jẹun ẹ̀jẹ̀ ìyá ló ń fà náà ìyá máa wá weak àwọn pass out. kẹ́rẹ́ àwọn politician wa yìí wọ́n dájú lóòótọ́. wọ́n dájú wọ́n dájú. wọ́n dájú wọ́n ń ṣàbíamọ abíagbá ni wọ́n. but àwọn lè kó àwọn ọmọ tí wọ́n wá sílùú òyìnbó kọ́ wá máa náwó kọ́ máa ṣe flafla ní club àmọ́ bó ṣe ń ṣe ní club. owó olùkọ́ ṣe náwó olù club. Ọlọ́run á dá everybody lẹ́san. ẹ ṣe gan ọlọ́mọ ṣọ̀gbọ́n bá gbóhùn sókè. ẹ kú lórí àsìkò yìí sá. ẹ wo ṣẹ́rí mi ò lọ́rùn púpọ̀ láti sọ because tẹ́lá mọ̀ the rate day inú ọ̀tá mi fi ń bàjẹ́ mọ̀ nínú mi ń bàjẹ́ kí ni ṣẹ́rí kí ni yóò ṣì máa sorry to say ó ṣì máa ṣẹlẹ̀ èyí tó tún máa gbé lọ máa ṣe. ó ṣì máa. ṣẹ́rí ibi tí a ti fúnra a dẹ̀ sọ fún wọn ṣẹ́rí nígbà tí wọ́n ti fẹ́ ti fúnra yẹn wọ́n ti ṣe test wọ́n rí bí gbogbo Yorùbá káwọ́ gbénú sọyẹ yìí ni wọ́n fi ní ẹ̀mí ọkàn láti ṣe pé kọ́ ọ̀hún wo Ìbàdàn àwọn èèyàn mọ bí Ìbàdàn ṣe jẹ́ nílẹ̀ Yorùbá o tó bá ti lè kọ́ńkà Ìbàdàn ẹ̀ fi Èkó lẹ̀ wọ́n ti kọ́ńkà ilẹ̀ Yorùbá tọ́ nìyẹn nígbà gbogbo la mọ àwọn tó bá mọ history pa ọ̀rọ̀ Ìbàdàn wọ́n á mọ bí Ìbàdàn ṣe jẹ́ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n the only solution a dẹ̀ máa ń sọ wọn náà wà violence àwa ṣe kíní kan wá tí ẹni táwa náà bá ti dìde ká bẹ̀rẹ̀ sí pa aláìṣà àti ìyàwó wọn àtọmọ wọn anyway tá bá ti rí wọn káà náà máa ṣe wọn ní túta ṣọyẹ yìí àwọn pípì yóò ní stop. àwọn èèyàn ń pàyà tiwa wọn ń pọ̀ wọn ọmọ tiwa àwa ń káwọ́ gbọnú à ń dó the government ò ní nǹkan tó fẹ́ ṣe sí Yorùbá wuyì. àwa fúnra wa ni ká dìde bí orú ìjọ tó ti ṣẹlẹ̀ ẹ̀ náà nísì kẹ́tì gbọ́n kó wọn olórí burúkú iná àti ìyàwó wọn àtọmọ wọn gbogbo tó ti ń tajà gbogbo wọ́n ti sún lọ. ẹ̀wọ̀n gbà tí olóyè jáde ń gbà yẹn tó bá kí olóyè ò jáde náà wọ́n pípé ṣe kí wọn ò ní reduce àpáàkì wọn gbà yẹn. wọ́n á ti pa wá tán pápẹ́ olóyè ò jáde ń gbà yẹn yàtọ̀ Sunday Igboho ò jáde wọ́n á ti pa everybody. àwọn Fúlàní yóò tó nǹkan tí wọ́n ń pera wọn. àwọn là ń fún wọn láyé jẹ àti tá a bá ń sọ̀rọ̀ online tẹ́ ẹ máa sọ kẹ́ ẹ ń bẹ̀rù wọn Fúlàní ti dé o ẹ kọjú òun lórí burúkú ẹ jẹ́ ká ti gbàgbé pé bóyá àwọn OPC ìgbà tó OPC sì wà active tí Fúlàní àbáwúsá kan bá pọmọ Yorùbá kan ṣé ẹ̀rí kọta máa ń ṣe fún wọn ni kí ni ṣé wọn wá ń bẹ̀bẹ̀ gbẹ̀yìn ni ṣùgbọ́n wọn bá wa náà gbogbo ká ọgbẹ́nu ká má ìrọ̀bà tó ti lè kí gbogbo wọn jọ panu pọ̀ kí wọ́n ṣe sí Sókótó kó sọ pé sátánà Sókótó àtọwọn lórí burúkú wọn ọ̀gá wọn tó mọ̀ kí because àwọn sátánà Sókótó owó wà lára wọn tó ń ṣe orí burúkú yìí ẹ̀wọ̀n ń bẹ̀rù tètè release press statement pé fọwọ́ ọmọ ẹ lọ́wọ́ ẹ̀ fẹ́ fọwọ́ ọmọ ẹ kàkà bẹ́ẹ̀ àná máa tó ọmọ wa lẹ̀ ẹ wá wo statement yẹn bí tó máa carry weight ni. àwọn bàbá tí wọ́n ní tú wálẹ̀ o tú wálẹ̀ báwo àwọn bàbá wa. àwọn tó fẹ́ gba owó àwọn bàbá wa tí wọ́n fẹ́ gbowó. Yorùbá wì kó tẹ̀ sọ́rú segment yẹn jáde kẹ́ wá wò bóyá sẹ́tàn ọ̀bọ̀n Sókótó lórí burúkú yẹn àtọwọ́ Gumi ṣé wọ́n ti problem tá tún wá nílẹ̀ Yorùbá tá bá tiẹ̀ pínlẹ̀ ní tún yẹ ká tètè yanjú ẹ̀ ká fokùn kan pẹ́ méjì pọ̀ ṣáàrí wọ́n fi wò olúwo àwọn ẹlẹ́yìn ká wọ́n fi parukù ránṣẹ́ sí àwọn olórí burúkú. àwọn akéwù tọrọ jẹ. tí wọ́n ṣiṣẹ́ fún. àwọn méjì yẹn nílẹ̀ Yorùbá àti bọ̀bọ̀ tó ń pè ní Professor Sharafa yẹn ẹjọ́ kọ́mọ Yorùbá dìde ẹ lọ lé wọn mélòó ni wọ́n. akọ̀ ń pariwo àwọn olórí burúkú tó ń ṣe agbódegbà fún wọn nìyẹn.